ó kiri lánàá ni. mo kọjá mo pè títí anybody dá mi lò. Bóyá inú ilé lọ́nà la wà ó yá sọ̀kalẹ̀. ògì ẹ ti ń dùn mú láti jẹta. ẹ̀dẹ̀ ṣẹ̀ṣẹ̀ àwọn eléyìí. agric lélẹ̀ àbí. agric lélẹ̀ funfun lélẹ̀. omi ẹ̀yìn náà ṣé omi agric tún yàtọ̀ ní. omi funfun yẹn lélẹ̀. èló wá ní àwọn ilé báyìí. 10 naira ni. 10 naira. lọ́rùn mi bọ́ta yìí èló wá gbogbo ilé bí a kì í jẹ́ ra gbogbo ẹ̀. 300. 300 tí n bá san 500 nìkan. 500. láìkẹ́ rẹ̀. kí ni mo ti ṣe mí ẹ̀jẹ̀ tí bẹ̀rẹ̀ olùkọ́ ẹ̀ tí mo sì máa ṣe tó máa sùn. ok lẹ́ka ṣe ra dóná. bá tiẹ̀ fẹ́ bí ẹ ọmọ ìlú wo ni ẹ náà. ọmọ Kwara State. Kwara ló ti wá àbí gbóná ni ẹ. ìgbóná ni. wọ́n lọ́wọ́ rẹ gan láti bẹ̀rẹ̀ àwọn ìwọ ṣe wá pupa báyìí wọ́n pupa láti bẹ̀rẹ̀ ni gbogbo ọ̀rẹ́ tí mo ní wọ́n dúró họ́họ́họ́. ọmọ àti dáàdi mi ló pupa. ebi lọ bí ẹ sí. no wonder tó fine báyìí. irú àwọn tó wá láti ìlú yín tọrọ bí sèkó wọ́n máa ń dúdú kan báyìí tí wọ́n dàbí ìrírí wọ̀ báyìí. bẹ́ẹ̀ ni ṣe mú gba ìṣeré náà dẹ̀ ń dira kíni bẹ́ẹ̀ gbé màá ṣe náà ṣe dédé. ìfi ẹgbẹ́ máa ń gbé àná lẹ́yìn ẹgbẹ́ bá kà wà ló lájú. ó dẹ̀ ṣe ṣé wàá lọ́pàá fẹ́ bí ìrora yóò dà wọ́n. wọ́n fi ṣí ẹni báyọ̀. mo fẹ́ràn. ọmọlógì àti ẹ ti ta nínú ọgbà òun ti bẹ̀rù wípé àwọn ará ilé ayọ̀jú wa máa rí ẹ ó ṣe tẹ́ láti máa ọ̀wọ́ ọmọkùnrin yìí ayé ẹ̀ ṣe bàjẹ́ báyìí ó lè dojú tì mí ó tún wá bring rẹ̀ down so low sọmọlógì ọmọlógì ó ṣe ní tìjú báyìí kí lẹ́yìn ló ṣe ṣé tí mo bá gbé ògì yẹn máa fi omi ẹ̀wọ̀ ẹnu orí ó dàbí kàríta òòrà yé ògì náà ń tà ọkùnrin wọn pọ̀ ẹnu wọ́n tí mo máa ṣe fún wọn ọ̀rọ̀ àbọ̀ àbáyé wàá rí ìrànwọ́ ìwọ kí ni mo ti ṣe fún ẹ tí inú bá bí mo lè gbégi màá làwọn ẹ lórí. ohun ọkọ tí mò ń bá yanjú mẹ́rin ni. kí ló ń bá yanjú o fẹ́ bá a nu gbogbo ògì tó wà lára ẹ̀ àbò fẹ́ bá a lọ fẹ́ ògì lé wọn tí inú bá bí mi máa gbégi màá làwọn ẹ lórí ni kí ni mo ti ṣe fún ẹ. èmi ni gbogbo aláṣẹ jù lẹ́jẹ̀ lọ́jà wọn. àwọn ọmọ mi ń bọ̀ àmọ́ mo fẹ́ sáré báyìí wà kó tẹ̀ máa ń pọn. ọmọ Táyọ̀ bèbí Dupe mi receive call àwọn oníbàárà mi láti dọ̀gbọ́n. gbọ́n ń ta sí mi létí náà bọ́ọ̀ bísínẹ́sì. ọmọ yóò fẹ́ ní tí mo ní ló fún ẹ. ó ti lọ gẹ̀ẹ́tẹ̀ bí n pè yẹn gan kó ọmọ rílì bá wa. kí ló ṣẹlẹ̀. ó fẹ́ ṣe dé omi ìdẹ́fẹ́ kó má fojú orí pé ó ṣe ń di gbogbo ìgbà ṣùgbọ́n pọ́n Yorùbá lẹ́ńtà bá sùtì náà là ń jarun pálù. sọ nǹkan tó bá ṣẹlẹ̀ jàre ó bẹ̀rẹ̀ nìyẹn. ìjà ní tèmi àti ẹ sọ̀rọ̀ báwa mo bẹ sọ̀rọ̀ wípé mo ti lọ deposit owó fún Alista generator torí iná àdúgbò wa because ó ti worst it's nothing to write home about anymore now. gbogbo àwọn ọjà tí mo ní nínú deep freezer ó ti fẹ́ bàjẹ́ tán tó bá ṣí freezer mi báyìí òórùn tó kí ó ti papọ̀ mọ́ ti chicken laps ti papọ̀ mọ́ tẹ́já gbogbo ẹ ti polúkú wọn ṣu ìyẹn wàhálà yẹn mo ṣì ń rò tó sì fún mi ní ẹ̀fọ́ níbi ìṣèwà ẹ̀ kan tó sáré pè mí pé àwọn ọjà kan dé nǹkan kan kí n wá gbé nínú ẹ̀ kò dẹ̀ sówó lọ́mì bá ní kí n sáré wá rẹ̀ tó bá lè rí bí 60 or 50,000 fún mi kí n lọ fi kó yẹn by the time tí n bá fi máa kó yẹn dé máa fi ti àwọn èyí tó wà nù freezer lọ kí gbèsè má wọlé tìlú ẹ̀. dúró tí mi bá ṣe ẹ̀gbọ́n sìn o ní o fẹ́ ra tuntun kó wá tà mọ́ ètí yóò ti wà lẹ́tẹ̀lẹ́ yẹn. kò rí bẹ́ẹ̀ náà àwọn tí mo rí pé ó ti bàjẹ́ tán pátá
mo ti sort wọn separately, mo ti sort wọn out, mo ti dá wọn yẹn nù. Má ṣe bẹ́ẹ̀ yẹn, èyí tó ti bàjẹ́ nìyẹn. Tó bá lọ tẹ ilé tó bàjẹ́ fáwọn customers ẹ̀, ó ṣeéṣe kó má wà mọ́ o. Torí tó bá délé tọ́sítì tó ti taste bákan lẹ́nu, wọn ò ní wá rà mọ́ lọ́dọ̀ ẹ̀. Wo nǹkan tẹ́mi fẹ́ kó ṣe ni pé dá gbogbo ẹ̀ nù pátápátá, ká mọ̀ pé òfò ni. Ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ̀. Ṣòye titun tó bá rà kó tà á, Ọlọ́run á fèrè sí i. Àlùbáríkà lójú. Wo Mọ́táyọ̀ mi ní parọ́ fún ẹ. Àwọn tí mo gbé ọjà fún gbogbo ní tí mo travel day, wọ́n kọ̀ wọ́n san owó mi. Ó ní wèrè kan ni mò ń bá jà lórí fóònù yẹn láti Dublin. Ọjà tí mo fi sọ́dọ̀ mo ti sanwó fún o, ó kọ̀ kù sẹ́ǹdẹ̀ wálé. Mi ìwọ̀n pa tí ìpa wọn náírà ń bì láàárọ̀ yìí. Wà ń bì ní sùúrù. Ìwọ̀nba change tí mo kó wá láti ilé pé àìbá àmọ́ 30,000 péré ni mo kàn mú dání pé àìbá àmọ́ bóyá kí n kó yẹn fún ẹ wá o, mi ò fún ẹ ò máa yẹ ẹni o, mi ní lè fún ẹ lọ́tẹ̀ yìí because kò sí much lọ́wọ́ mi, ó yẹ kó yíyẹ máa yẹ bí 30,000. Ṣé ọ̀rẹ́ mi? Ìyẹn àṣìṣe manager. Tó bá fún mi 30 ni màá wo ibi tí mo tún lè sáré sírí tó kù gbà. Ìyẹn náà nìkan náà ìṣòwò má bẹ̀rù rẹ̀ ọlọ́run má jà ká ṣòwò ṣọ́ọ̀tù. Bímpé. Wà náà ṣé ìbáṣà máa bá a lọ lélẹ̀ èmi àti ẹ wà nílé kó máa yàn mí lódì mo ti bẹ́ẹ̀ aṣáàbí ọlọ́run gbọ́ a lè máa wà nílé báyìí ká máa ṣe báyìí lọ mọ́sù ó gbé báàgì sí òun jáde ó béèrè pé òkè ọkọ mi ò kí ló máa jẹ. Kí ló wí náà? Mo jókòó sí ibàyìí mo rò pé òun ṣe oúnjẹ ni láti Matthew ni mo ti bẹ̀rẹ̀ orí Luke mo wà yìí mo ti ka gbogbo Matthew àti Mark tán. Nǹkan tó kọ́kọ́ wí yẹn kó tó sọ̀rọ̀ Bible tútù sọ. Mo ní òbèrè kí ni máa jà mí ò lẹ́tọ̀ọ́ láti jẹun nílé mi. Ọ̀dà kí ló ń pa mọ́nàmọ́ná kú náà? Tó ń jẹ mọ́nàmọ́ná. O mọ̀ ọ̀dà èmi àwa sọ fún ẹ ebi ló máa ń pa mọ́nàmọ́ná kú ebi lápá ẹ kú. Sómi ní jẹun lé báyìí. O ṣe lọ mú ọ̀kan nínú àwọn ọmọ ológi ẹ̀ kó o jẹ wọ́n ṣe bá oúnjẹ náà ni kó o jẹ yànyànyànyàn kó o yó ìwọ onírànú burúkú yìí. Bí bó ṣe ń ṣe báyìí ó mọ̀ ọmọ lọ church nsìn wọ́n ti ṣe deliverance fún mi healing gbogbo ẹ̀ ó rí pé mo ti born again kí ló tún fẹ́ yẹ kí n máa igba ẹmọ ní gbogbo tó ń sọ yẹn nígbà tí mo wà nú ayé nìyẹn àmẹ́ntì tó flora mi gan ṣé kò yẹ kó mọ̀ pé mo ti yí padà láti Matthew ni mo ti bẹ̀rẹ̀ orí Luke mo wà yìí mo ti ka gbogbo Matthew àti Mark tán. Tó bá ti lè kà á láti Genesis dé Revelation kò tún wá kọjá Revelation problem ayé ẹ ni ìwọ ilé change ìwọ good for nothing husband olóṣì onírà. láti ṣùgbọ́n ayé nìyẹn ọlọ́dẹ ti rà mí padà báyìí. I'm born again now àrùn ojú ni sójú àníjọ wọn báyìí torí ẹ. ta ló ṣàṣejù tó ń jẹ kò sẹ́ni ṣàṣejù tó ń jẹ.